lóòótọ́ ni Tinubu kọ̀ láti gba àwọn ará Venezuela tí ilẹ̀ Amẹ́ríkà ṣetán láti fi ránṣẹ́ sí Nàìjíríà lórí ọ̀rọ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní oṣù keje ọdún 2025 yìí, níbi tí ìjọba ilẹ̀ Amẹ́ríkà ti ń ké pe ìjọba ilẹ̀ Nàìjíríà ìpè kí wọ́n tẹ́wọ́ gbà wọ́n àwọn ará ilẹ̀ Venezuela tí wọ́n lé kúrò ní ilẹ̀ Amẹ́ríkà. Ilẹ̀ Amẹ́ríkà ló ti ń dúnkùkù lájà mọ́ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè míì ní ilẹ̀ adúláwọ̀ láti gba àwọn ọmọ ilẹ̀ Venezuela eléyìí tí wọ́n lé kúrò ní ilẹ̀ Amẹ́ríkà lẹ́yìn tí orílẹ̀-èdè wọn tí wọ́n kọ̀ wọ́n ìpè wọn ò gbọ́dọ̀ wọ orílẹ̀-èdè bàbá wọn mọ́. Ẹni tí ó jẹ́ mínísítà ilẹ̀ Nàìjíríà tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Yusuf Tuggar ló ti tako ọ̀rọ̀ yìí tó sì jẹ́ kó di mímọ̀ pààyàn pé ilẹ̀ Nàìjíríà wọn ò lè tẹ́wọ́ gba àwọn ọmọ ilẹ̀ Venezuela ó sọ eléyìí nínú oṣù keje ọdún 2025 yìí, níbi tó ti ní ilẹ̀ Nàìjíríà náà ní ìṣòro tiẹ̀ eléyìí tí ó ń bá a fínra a lè fẹ̀ tẹ́lẹ̀ ká mọ̀ pàlàpàlàpà o. Ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n dúnkùkù lájà pé àwọn ò fi owó kún owó eléyìí tí ó yẹ káwọn máa gbà nílẹ̀ Nàìjíríà. Bákan náà ni àdínkù ọba ọjọ́ eléyìí tí ó wà ní orí ìwé ìrìnnà àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ eléyìí tí wọ́n bá ń wọ ilẹ̀ Amẹ́ríkà lẹ́yìn tí Nàìjíríà wà nínú wọn. Ní báyìí ilẹ̀ Amẹ́ríkà ti bẹ̀rẹ̀ sí ní mú àdínkù bá ọjọ́ eléyìí tí ó wà lórí ìwé ìrìnnà ọmọ ilẹ̀ Nàìjíríà eléyìí tí ó ń wọ Amẹ́ríkà. Àwọn orílẹ̀-èdè kan nílẹ̀ adúláwọ̀ ti ṣetán láti gba àwọn ọmọ ilẹ̀ Venezuela náà sára bí orílẹ̀-èdè South Sudan, orílẹ̀-èdè Eswatini, kódà orílẹ̀-èdè alámúlégbé Nàìjíríà ti ṣe orílẹ̀-èdè Ghana náà ti gbà láti gba àwọn ọmọ Venezuela náà wọlé. Ìjẹ́ kí ló ṣẹlẹ̀ tí Nàìjíríà fi kọ̀ láti gba àwọn ọmọ Venezuela náà wọlé sílẹ̀ wa? Lára ohun tí Nàìjíríà sọ òun ni ogun abẹ́nú eléyìí tó ń ja ilẹ̀ Nàìjíríà bíi ogun ọrọ̀ ajé eléyìí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra, àìsí ètò ààbò tó múyán lórí, ètò ààbò mẹ́hẹ̀, àti àìníṣẹ́ lọ́wọ́ eléyìí tó ń fojoojúmọ́ gògò sí nílẹ̀ Nàìjíríà. Ìjọba tí wàá jẹ́ kó di mímọ̀ pé àwọn ò ní lóyún nínú káwọn fìdí tọrọ o, àwọn ò ṣetán láti jẹ́ kí orílẹ̀-èdè kan kó di ẹrù tí kìí ṣe tàwọn lé orílẹ̀-èdè Nàìjíríà lórí. Bẹ́ẹ̀ làwọn orílẹ̀-èdè kan náà ṣe wí nílẹ̀ adúláwọ̀. Ẹni tó jẹ́ mínísítà ilẹ̀ Nàìjíríà tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Yusuf Tuggar tó tẹ̀síwájú pé lára ohun tí ò jẹ́ kí ilẹ̀ Nàìjíríà kó gba àwọn ọmọ Venezuela náà ni pé àwọn ọmọ Venezuela ọ̀pọ̀ nínú wọn tí wọ́n lé kúrò ní ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n jẹ́ ọ̀daràn torí pé ẹ̀wọ̀n òun náà ni wọ́n ti kó wọn jáde. Bẹ́ẹ̀ Rasidi Akínkúnlé tóun náà jẹ́ aṣojúfẹ̀yìntì nílẹ̀ Nàìjíríà jẹ́ kó di mímọ̀ pé èèmọ̀ ńlá ni o tí ilẹ̀ Nàìjíríà bá fi lè gba àwọn ọmọ Venezuela eléyìí tó jẹ́ ọ̀daràn mára. Nínú tó tún sọ ni pé ilẹ̀ Nàìjíríà ti fẹ́ kún àkúnya báyìí torí pé òjìlénígba mílíọ̀nù èèyàn níbẹ̀ nílẹ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí. Ariwo jápa òun ló ń gba ilẹ̀ Nàìjíríà kan látara bí àwọn tí wọ́n ní sí ọwọ́ nílẹ̀ Nàìjíríà ṣe ń jápa lọ sílẹ̀ òkèèrè látara àìríṣẹ́ nílẹ̀ Nàìjíríà. Ṣé lóòótọ́ ni ilẹ̀ Nàìjíríà ti ń fojú winá ẹ̀yà látọwọ́ Amẹ́ríkà látàrí kíkọ̀ eléyìí tí wọ́n kọ̀ láti gba àwọn ọmọ Venezuela? Bẹ́ẹ̀ ni
ilẹ̀ Nàìjíríà ti ń fojú winá ìjìyà lọ́kọ̀ọ̀kan èjèèjì láti ọwọ́ Amẹ́ríkà o, nítorí pé ilẹ̀ Amẹ́ríkà ti mú àdínkù bá ọjọ́ tó wà lórí ìwé ìrìnnà ọmọ ilẹ̀ Nàìjíríà eléyìí tí wọ́n wọ Amẹ́ríkà, léyìí tí wọ́n sì ti ṣe àdínkù rẹ̀ sí oṣù 3 péré. ìyẹn túmọ̀ sí pé ọmọ Nàìjíríà ò lè lò ju oṣù 3 lọ nílẹ̀ Amẹ́ríkà. bákan náà ní ilẹ̀ Amẹ́ríkà ti mú àdínkù bá owó eléyìí tí wọ́n fi ń ṣe agbátẹrù ìlera eléyìí tí wọ́n fi ń mójútó àwọn àìsàn tó lágbára kan nílẹ̀ Nàìjíríà báyìí. bákan náà nílẹ̀ Amẹ́ríkà ti ń dúnkòkò lájà láti ṣe àlékún owó sí owó eléyìí tí wọ́n máa gbà lọ́wọ́ ilẹ̀ Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè tó wà ní ilẹ̀ adúláwọ̀ míì tí wọ́n kọ̀ láti gba ohun tí ilẹ̀ Amẹ́ríkà ń béèrè lọ́wọ́ wọn. bó ti jẹ́ pé ilẹ̀ Amẹ́ríkà jẹ́ kó di mímọ̀ pé gbogbo nǹkan táwọn ṣe yìí kò ní í ṣe pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè kan nílẹ̀ adúláwọ̀ ṣe kọ̀ láti gba ohun tí àwọn ń fẹ́. ìròyìn àgbéyàgbé fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ kànnì Jígí Alára, ẹ máa pín ká, ẹ má fi èròǹgbà yín sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó ń gbani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.